èmi tí mò ń gbé òfin ró so mi ò lè di òfin inú ilé mi mú àbí. ṣé mi dàbí ìyàwó ilé ẹ̀ wo kò sí owó kò sí gbòdì. Just try to understand me. It is not that pé bí a mọ̀ fojú di àwọn junior officers tí wọ́n ti interrogate mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. lẹ́tí ẹ̀kẹ́ ìdìgbòlù kẹjá sí òwò kẹgbẹ́ láṣẹ́wó ṣe pèmí náà láṣẹ́wó. So gbogbo nǹkan tí wọ́n sọ ní school tó sọ pé ò ṣe yẹn tí mo bí ẹlẹ́rìí tó rí pé kò rí bẹ́ẹ̀ so wá ṣe tèmi fún mi àbí. wọ́n rí mi lónígbò alárùbárí kan ọmọ ẹ̀dá ló ń pè mí. orúkọ wa àjọkú bàjẹ́. gbẹ́mi sọ̀njọ́ ṣójà wèrè ni. mi ò ní sọkún dépò tó mi ara mi àgbẹ̀ mi ì dẹ̀ ní àláwọ̀ àwọn ará àdúgbò láti kí mi pẹ̀lẹ́ so máa pa ìfúnra mi. tàlàmọ́ yẹn. àwọn tó ń wá náà ọlọ́pàá ni wọn ìwọ náà dẹ̀ náà wá béèrè. àwọn ìjọ mẹ́tẹ́ mi fún ẹ ṣé àbọ̀ lèmi gbé fún ẹ ni àbí lóde ń di. ọkọ mo respect yín mo dà pẹ́ ju ẹgbẹ́ àbúrò mi kẹrin lọ. kò sí nǹkan tó wù kó lè ṣe ó máa padà ṣẹ̀wọ̀n yẹn ni.